ṣé pátọ̀ mi kọ́ ló ní àwọn méjèèjì àtọ̀ alátọ̀ ni tó fi ṣe IVF fún ìyàwó mi tó fi bí ọmọ méjì yẹn obìnrin ni wọ́n. àwọn ọmọ ìwà jọ ọmọbìnrin tó wà nílé mi tí wọ́n sọ wípé kí n fẹ́ tí òun ṣe Yorùbá mo lọ fẹ́ níbi tó jìnnà ni o. àwọn yòókù wọn ò tiẹ̀ plan bó ṣe máa níyàwó wọn kàn ṣe bó ṣe ń ṣe lọ ní ọgbàlé mi síta bẹ́ẹ̀ náà máa wọn àṣẹ fàájì padà wálé. ìkànnì wa kò ní ọjọ́ ẹ̀yìn ọjọ́ ẹ̀ ní máìndì pé ó fẹ́ dé tẹ̀lómi tọ́lẹ́ bá lẹ́dí ẹ̀sùn ń ba alájọṣepọ̀ ó dẹ̀ ń kọ́lé lọ bí ẹran bí ẹyẹ kò kúrò nílé yẹn a sì ń tẹ̀ka náà ni o. ó wá jíjọ kan kò dẹ̀ sí nǹkan tí dédìyàn bá béèrè a gbọ́dọ̀ máa ṣe fún un. ó ti ń gbọ́ Yorùbá tá à ń sọ nọ́mà bí èèyàn ni àzìntẹ́ bá rí èlé mọ̀ pé wọ́n ti pé èèyàn kan pé ó tún wà pé ẹ̀dá ẹ̀ wà ń bì kan ẹ̀dá ẹ̀ wà ń bì kan naturally bó ṣe wà ń bẹ̀ yẹn. ó wá jíjọ kan àwọn à ń bẹ̀ yẹn èmi àti ìjọjọ́ kọ àjọ ń wo TV báyìí tó yan omi lójú tó ń sunkún. kí ló dé kí ló fẹ́ kún ó ní kò sí nǹkan kan ọmọ obìnrin ṣe máa ń ṣe kò sí nǹkan kan kẹ. òkè bá tún bẹ́ẹ̀ ó bá dákẹ́ ló bá tún di alẹ́ òun tẹ̀ ti sùn lọ́ntò òun ló bá ju òru òun kò ń gbọ́ tẹ̀yàn kan ṣe kí ló ṣe é ló bá ní kò sí ó dẹ̀ ti ń gbọ́ Yorùbá dẹ́ẹ̀dẹ́ kò sí nǹkan kan bí ti bú see the way you are crying òun ṣe ẹ ni òun ṣe gbá kan ni òun ṣàwó kan ni ó ní kò sí nǹkan kan òun fẹ́ lọlé ibo nílé ẹ ní òun mọ òun kò fẹ́ lọlé ìwé fẹ́ lọ ilé kẹ̀ bá pè bàbá ẹ ló ọdún òun sọ ìpínṣẹ́ ọjọ́ kò ṣe méjì kò ṣe mẹ́ta kò ṣe mẹ́rin tí bàbá yàrá máa ń lọ bẹ àwọn tí jẹ́ di customer to customer ni hello ibẹ̀ yẹn kì í ṣe ìlú kò ṣe ibi tá a wà o tápà lọ́run ni o àwọn máa ra fún bàbá yẹn máa ra nǹkan fún wọn kódà àwọn ti ra mọ́tò fún bàbá àwọn ṣògbẹ́ fún báyìí ni ọmọ yìí máa sọ kó lóun fẹ́ lọlé bìtìbò ó lóun fẹ́ lọlé sẹ́ẹ̀ ok kò sí wàhálà àwọn máa wò àwọn máa padà nǹkan tó bá ṣẹlẹ̀ wọ́n sọ pé kó má wò rí pé àwọn máa lọlé lọ́ba ṣe kí lóko ẹ̀ wọ́n wo gbọ́n ṣògbẹ́ bàbá yìí bá pè padà pé wo etí ẹ̀ mélòó ní méjì ọwọ́ ti kọwọ́ ń bẹ̀ yẹn o ọmọ tó wà nílùú yẹn ibi tó wà yẹn bóyá kò pé ọgbọgbọ tó wà bá lò kókó níbi tó wà tó ti tán bẹ́ẹ̀ ń gbàdúrà fún ẹ kó sàkó ibi tó wà yẹn bí bẹ́ẹ̀ kọ́ ẹni tó sọ pé òun lọ léyìí ó máa sunkún ó máa jáde o kò sí pé bẹ́ẹ̀ ṣe ó máa jáde o ó máa jáde kẹ̀ irú ìdààmú wo leléyìí bàbá yẹn sọ pé nǹkan tó le tó báyẹn ni ẹ̀mí òun ti ẹ̀ kó gan bí àwọn ènìyàn bá gbé bí àdùjẹ́ ni òun ò tí ẹ mọ̀ ìyẹn ni kò máa sọ báyìí tẹ̀ ní pé báyìí tẹ̀ mọ́ bó ṣe máa ṣe ló bá pe ìtòhùn ó sọ pé òun déètì tó wà níbẹ̀ òun bá pè kò pé ìkọ̀bọ̀ tó wà pé hello where are you where you dey ó ní I dey one church like that o I dey one month like that dey pray o na my sister carry me come here dey say me I get ogbanje you get ogbanje ke I go give you money comot there go and lodge for hotel I wan see you this night wọ́n ní send your account to me wá send the account number bá send wá wáyà owó sí 120,000 kó ṣàkóò ń bẹ yẹn náà bó ṣe kóò ń bẹ nìyẹn bá lóun ti wà lóòótọ́ yẹn ní pé kó wà mí kó ṣàyé tó wà fẹ́ ṣe pé tó wà tí ń dọ̀dọ̀ òun máa tó send owó sí àti ṣeun ó dàbí múfì lójú yín àbí bá pè bàbá àbá ní bó ṣe wà yẹn tó bá yẹ sunkún tí bàbá yẹn tọ́mọ ìyẹn bá yẹ lọ gbogbo bí tó orin ṣẹ̀dẹ̀ owó o ní ọ̀kadà débẹ̀ tó bá ti ṣe kó bóyá ó kì díẹ̀ ní nǹkan òfin ní bàjẹ́ jù báyìí lọ. ọba ní bàbá kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí òun kò fẹ́ kọ́ wọn yìí máa lọ ìgbà míì bẹ́ẹ̀ ṣe ń wò yìí tó wà míì sóhun báyìí òun kọ́ wọn pé kí ló ṣẹlẹ̀ bàbá nírú àwọn ló máa ń wù ìgbà míì òun ló máa sóúnjẹ o báyìí sóúnjẹ tán á jẹ gbé á lọ dà sínú síǹkì tọ́lẹ́ẹ̀tì
ìgbà míì àwọn lè jọ wà nílé báyìí o kó sà máa ṣe bí ó lè sọ pé òun fẹ́ tọ́lẹ́tì tó ní ẹ máa lọ sí tọ́lẹ́tì kó lọ tọ́lẹ́tì á níbi tó ń dúró sínú òun ti fẹ́ tọ́lẹ́tì ó ní bàbá pé nǹkan tó ara tó ń dá nìyẹn bàbá ní pé kó ẹ̀kọ́ pàwọ̀ rẹ̀ káwọn wá ṣe ètùtù àwọn mẹ́ta àwọn bá lọ òun tilẹ̀kùn tó òun àwọn mẹ́ta tilẹ̀kùn a sì ètùtù ń bẹ̀ nígbà tá a máa wọlé padà ọ̀rẹ́ òun kan ìkan náà ọmọ tó wà nílò tòótọ́ tiẹ̀ ìyẹn ti lọ gbà tó bá bàbá ní pé ọmọ yìí máa ti lọ bàbá ní orí ẹ̀ ti túlẹ̀ nìyẹn ibo ya fẹ́ wá sí ojú tẹ́ fẹ́ wá sí ó ní ọ̀rẹ́ òun yẹn nísìn àwọn méjì yìí táwọn tó jáwọn tó jọ rẹ̀ ọjọ́ rẹ̀ kejì ó mọ̀ kan fi bọ́ sọ̀rọ̀ yìí fún yín o àwọn jọ ń fún lóúnjẹ àwọn jọ ń fìdí ẹ̀ kò mọ nǹkan tó fẹ́ jẹ tó fẹ́ mú kò náwó àwọn làwọn fìdí ẹ̀ wọ́n náà ti ṣe wà láti dìbò ẹ̀mí wọn kò mọ́ ọmọ yẹn òun fẹ́ gbọ́ngbọ́n òun lè kó ní church tó wà lórí òkè tó wà òun sẹ́ndì owó sí o lè sọ pé get one guy who say he talk say he wan date me make I date am don't worry when I come don't worry when I come you no go leave am o ní okay òun sẹ́ndì owó sí ó ní how long ló bẹ́ ṣe olówó ń wọnú àkáǹtì òun lóòótọ́ olójoojúmọ́ lòun fi ń rí owó lóòótọ́ ojoojúmọ́ ni òun fi ń rí owó ó ní kejì yẹn ó kọ́lé o níta tóun sọ pé ó ṣe ó kọ́lé o ó kọ́lé káàkiri ó sì ẹ̀fẹ́ ta lé ọ̀nkọ́ ìta èmi lè bá rí létà ó fẹ́ ta lé ọ̀nkọ́ ìta ó ti kọ́ tá kìíní ó tá kejì ó fẹ́ tàgbà tó yá ń sọ pé kìdí kan báyìí ṣe kìdí kan onígbà kan ó láwọn kan láwọn tó lé táwọn tó ná ọlọ́mọ yẹn ó lẹ́nu ní ta ló sílẹ̀kùn fún àwọn ọmọ àwọn kan rí pé wọ́n délé wọn bá ó kò pé wọn bá tó wọn ní òun bá tó dọ̀ wọn lé náà méjì yẹn àwọn ìjọba tó dà wọn lé o àwọn ìjọba ń lé o àwọn òdèlé kókó ń lé yẹn ó lóun ti kọ́lé o nílé tó nǹkan kò ṣe ọkọ̀ ṣe méjì o kọ́lé fún mọ́mí òun jẹ́ kó ń fẹ́ wà ń wá o òun dẹ̀ níyàwó tó wà ń ta wọn láwọn ọmọ yẹn jọ gẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni pé gẹ́ẹ̀ fẹ́ ló pọ̀ sílẹ̀ ni mo sọ fún bàbá yẹn pé ọmọ yẹn jọ gẹ́ẹ̀ yẹn ní ẹ̀yìn bẹ́ẹ̀ àwọn ọmọ pé bí yẹn ṣe rìn àwọn òtẹ̀lé sọ àwọn ènìyàn wọn níléèwé wọn lọ léèwé òun wà ń sùn mọ́jú rí ó ní ọjọ́ kan ṣoṣo tí tó ìyàwó yẹn tó fi oògùn sínú oúnjẹ fóun ẹwẹ́ ìjọ ìlú òun ti jẹ́ ń bẹ̀ mọ́ ó ní òwú yẹn ló ń gbé tóun tají báyìí ló ní ilé ìlú òun wà ibi ẹ̀mí òun máa bọ́ lòun kúrò ń bẹ̀ àgbà òun ò jẹ́ ń bẹ̀ mọ́ ìyàwó tó wà nínú torí pé òun fún lówó ni kálẹ̀ tó òun kì í fún lówó ni ó yẹ kó ti lọ torí pé òru yẹn lòun ti kúrò àwọn ẹ̀dẹ́ ń sọ fún pé ọkọ ẹ̀ ṣoògùn owó ni ọkọ ẹ̀ ṣe gba ibi tó ń gbé yẹn òun ò jẹ́ kó mọ̀ bẹ̀ ibi tó ń gbé ó ti jìnnà síra wọn òun ò jẹ́ kó mọ̀ bẹ̀ o kò dẹ̀ sí bódò bí ẹ ṣe lè tó òun àdélé tó máa fẹ́ lọ síbẹ̀ ní àti ṣeun ìdààmú ti wá pọ̀ jù fún un kódà gan-an kó máa ṣàṣẹ kó nǹkan dúró bí àyìnkan bẹ́nìkan sọ̀rọ̀ lórí Facebook ó ní ọ̀hún ìbò ìṣàmà máa bọ́ sóun lọ́wọ́ ṣáà ni I want to send you money ilé kan ó lóun ti ń fi owó àkáǹtì Nàìjíríà gbowó lọ́wọ́ òyìnbó wọn kò sí ọ̀dọ́ òyìnbó fẹ́ ṣe tó wọn sọ pé tó máa rójú òun báyìí I just like you kíní kan sọ pé àmì Nàìjíríà di wọn tó kíní kan wọn dẹ̀ máa bóun sọ̀rọ̀ ó lóun dẹ̀ máa gbowó ó ní òun máa lo fèsì òun bóbìnrin obìnrin òyìnbó sọ̀rọ̀ wọn dẹ̀ máa láìkì òun mínú wọn báyìí wọn máa láìkì òun pé àwọn máa wá Nàìjíríà kankan ṣáà tó máa ṣẹlẹ̀ tó wọn tó ní fi wá wọn ní mínú wọn máa kú ní àwọn òyìnbó ètò pé àwọn òun ò sá sí wọn ṣe ọkọ sí wọn òun dẹ̀ mẹ́kì owó òun dẹ̀ ń tọ́jú bàbá yìí àmọ́ ìkìlọ̀ tán fún òun ni pé ọmọ tó wà nílé yẹn ògbódò kúrò ń bẹ àwọn ọmọ ohun tó bá jọ́ bí mímu yìí wọn mọ bàbá yìí ti pé kò sí nǹkan kan pọ̀ wọn yẹ o kò sí nǹkan tó wà ń bẹ pé wọ́n kàn jọ ni wọn yíra rí o wọn nígbà míì ó lè wà ní sitting room báyìí kó jókòó kó lóun ò ní wẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ó lè má wẹ̀ kò sí kan tó ń fẹ́ ṣe sí òun ò délé àti ṣe kí ni kò ń ṣe ara wo ni kò ń dá láwọn méjèèjì láwọn jọ wà ní wà láàyè o àwọn níbẹ̀ káwọn sílẹ̀ kò kọ́ máa lọ fún wa lára wọn bàbá ní tí ọba lọ fún wa lára wọn àlélé wọn lọ kájẹ máa sọ àwọn yẹn ká máa sọ wọn bí wọn sọ pé ó sìkì ìdá yesterday ká mọ̀ ká nọ́mbà ẹ̀gbọ́n wọn lọ́wọ́ ká nọ́mbà àbúrò wọn lọ́wọ́